àfẹni tí ó yè ní ó sọ pé òun akáṣọjọ tẹnìkan nínú ilé orin Òṣogbo orin wá fẹ́ bá mi nájà kò lè jọra wọn àmútọ̀ ń wá yàtọ̀ púpọ̀ sí ìfagídí wa. If you want to see Islam wà if you want to see Fuji wà bẹ́ẹ̀ èmi làkọ́kọ́ olórin Muslim tó kọ́kọ́ máa play carnival. Bàbá ṣé ká má deceive ara wa. Yes sir. Àti tempo àti tone àti key 60% olórin Islam akáṣọ náà kọ. Ó ní ọ̀sá méjì ńlá kọjá ọbú yánpọ́nyánpọ́n lójú ọpọ́n adíá fún olùkóso ọmọ làlújá arábàmbí ọmọ àrígbà ọ̀tá ṣẹ́gun àwa ti ṣẹ́gun ọ̀tá alẹ́ àti rẹ̀yìn ọ̀tá òde kí làrírá fi ṣètè ìgbà ọ̀tá làrírá fi ṣètè ìgbà ọ̀tá 60% olórin Islam. Yeah, akáṣọ náà kọ. Kí Barrister tó jáde láyé mo ti mú gbàdúrà lẹ́nu Barrister kan tó kù. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí Barrister rẹ̀. Bẹ́ẹ̀ni. Níbo? Ọ̀rẹ́ dádì mi ni Barrister. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ dádì mi, ọ̀rẹ́ tímọ́tímọ́. Àwọn onífújì ń ṣe lára wọn, wọ́n ń ṣe lára ara wọn, bọ̀ lára ara wọn tó ń ṣe yẹn, wọ́n fi olórin Islam ń ṣe ìlara ara wọn, wọ́n fi. I was the first Islamic artist to kọ́kọ́ introduce wéré sínú record. First Islamic artist kọ́kọ́ introduce wéré. Yeah, torí mo jí wéré dáadáa ní Lagos Island. Èmi jí wéré ní 2009 2010. Ṣọ́ọ̀ṣì ń jí wéré lọ́dún 2000 ni. Ìgbàláyé. Inú ẹ̀ náà ni mo ti kọ́. Ìgbà tó Ọlọ́run fẹ́ dá mi sáyé o. Akáṣọ mo sọ fọ́lọ́run pé mi ò lọ sáyé. Ọlọ́run lọ́mọdé yìí kí ló dé tẹniwọ̀ ò lọ sáyé nínú ìgbàláyé yẹn. Olórin tó fi ṣe rẹ́kọ̀dù lé ní 5. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí Alhaji Kollington Ayinla ṣe ọjọ́ ìbí. Ó fẹ́ jẹ́ pé ẹ̀yin gan-an gba stage fún lọ́jọ́ yẹn. Sunny ló pè tó wá kọrin. Bọ̀sí nígbà tẹ́ gba microphone báyìí Kollington gan mi rí bí ẹ fọmọ yìí lẹ́sẹ̀. Mo ṣe gbàgbà nínú òní fún ìgbà ìgbà. Mo ṣe gbàgbà nínú òní fún ìgbà. Ẹ fún mi lórin Mùsùlùmí kan náà. Àlọ́lọ́hun ò dá mi sáyé o láti wá tọrọ jẹ. Aláwo ò dá mi sáyé o láti má jẹ ènìyàn. Àkàṣọ láyé tí mo wà mo ní láti là níláárí. Kásínátì àkọ́kọ́ ìgbésẹ̀ fẹ́ dá láyé ní kó ṣàwárí. Ta ni òun gangan kó dára ẹ̀ mọ̀mọ́ tó fẹ́ jẹ́. Tó bá ti mọ̀ kó yá gbájúmọ̀ kì í yá ó máa ń pẹ́. Ìbá má pẹ́ ká lórí sóhun tí ó gbà tó lè jẹ́ kó yá. Ṣùgbọ́n orí kì í wí láwọn àgbàfin láyọ̀ ọmọ ògbóògùn orí ilẹ̀ lẹ́jọ́. Ok, èyí kẹ́kọ̀ọ́ yẹn sì ṣórin Mùsùlùmí ni. Orin Mùsùlùmí ni náà. Ẹ wá lọ Fújì. Máa sọ pé ẹ̀yin ènìyàn lọkùnrin lóbìnrin táǹfẹ̀ takáṣọ o ìdùnnú pẹ̀lú ayọ̀ kó máa jẹ́ tiwa. Mo máa ń kọrin wípé ilé yìí ọ̀nà yìí kó má dojúrú. Ọlọ́run fàṣẹ dáhùn sọ̀rọ̀ mi kó rí bí mo ṣe sọ. Èmi náà Ọlọ́run jẹ́ ń tó bẹ́ẹ̀ ṣe fẹ́ ń tó ní ti dáadáa. Ọlọ́run jẹ́ ń tó bẹ́ẹ̀ ṣe fẹ́ ń tó ní ti dáadáa o. Àpadà sábúrú ó máa ìsàdán o fún gbogbo wa. Ẹ dárúkọ yín fáwọn èèyàn tó ń wà káàkiri àgbáyé. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Alhaji Mutiu Ọlánrewájú Akáṣọ lórí irọ́ ìgbàláyé Mr. Prudent. Ẹ délé bórin ni. Mo délé bá ní o. Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àti ilé ìyá àti ilé bàbá ni iṣẹ́ tí mò ń ṣe tọ́lọ́run pè mí sójú ọ̀nà yìí ló ti wá. Bàbá tó bí ìyá mi olórin ni wọ́n kọrin sákárà, wọ́n dẹ̀ ṣe àwo volume 1, volume 2, volume 3, volume 4, volume 5 tó fi dórí volume 6 kó tó di pọ́ lọ́jọ́ dé. Wọ́n ń pè wọ́n ní Àríbíjó. Àríbíjó. Babarísí, Àríbíjó Babarísí. Níbo nìyẹn? Ní ìlú kan tí wọ́n ń pè ní Akóre. Akóre bó nìyẹn wà? Akóre yẹn wà ní ọ̀nà Olùsádà. Tá bá dé Òdúgbè la máa yà sí Akóre yẹn. Ok, Babarísí. So àwọn ni bàbá ìyá mi.
àwọn ni wọ́n kọrin sákárà. Okay. Nílé bàbá ìlú là ń lù nílé bàbá mi ní agboolé alẹ́ rẹ̀ ní ìlú Èrúwà. Àyànwálé ló jókòó síwájú yín tó ń bá yín sọ̀rọ̀ yìí. Oh, Àyànwálé ni. Bẹ́ẹ̀ ni. Ẹ délé bá gangan ni. Mo délé bá orin, mo délé bá ìlú. Báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀? Ìrìn àjò tí ò yéèyàn ni. Kò yéèyàn. Torí mo máa ń kọrin kan gbà kan nígbà tí mo dẹni tó lọ lé kéwú. Mo ti kọ́kọ́ rìnrìn àrè gan. Mo ti kọ́kọ́ rìnrìn àrè gan. Ìrìn àrè. Èwo ni ìrìn àrè? Ìrìn bí ọmọ tí ò fẹ́ wúlò, bí ọmọ tí because kí n sọ pé láti kékeré mi ní kankan tí mò ń ṣe ju ká lóde ìlú lọ. Èmi ní gbogbo Èrúwà, Làǹlátẹ̀, Ìgànná, Tèdè, Àgọ́ Àmọ́dù, Àgọ́ Àrẹ, Ṣakí, gbogbo nǹkan kan bẹ́ẹ̀ a máa ń lùlù kiri ni. Gbogbo òde àbá ti kó gúdúgúdú wa, tá ti kó kẹ́ríkẹ́rí wa débẹ̀, ọmọ ààrẹ ìlú Èrúwà ni mí. So ìyẹn là ń bá káàkiri. Nígbà tó di pé mi fẹ́ ìlú yẹn, ìlọsíwájú fẹ́ dé díẹ̀, bẹ̀rẹ̀ sí ní bá wọn ní fújì rìn díẹ̀díẹ̀. Láwọn tó jó ní fújì kéékèèké ní àsìkò yẹn, kò ń ṣe l'Èrúwà nìkan o. Mo ti dèèyàn tó ti ń gbé Ṣàngó Ọ̀tà yìí. Àwọn ní fújì wo lẹ bá rìn gbà yẹn? Mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn ní fújì gbà yẹn náà. Saidi ìkan Wọlé Ànábì yẹn tẹ̀sí máa ń wà pẹ̀lú mi, ọ̀rẹ́ mi ni nígbà yẹn. Òun náà kéré, èmi náà kéré, ìgbà yẹn lèmi dé láti Èrúwà. So along the line mo ti kéwú l'Èrúwà o. Mo ti kéwú tí mo ti parí Quran. Nígbà tí mo wá dẹni tó padà dé Ṣàngó, ẹmọ̀ wọn ní téèyàn bá fi kéwú lẹ̀ fún iye oṣù báyìí, òun náà fi yàn lẹ̀ fún iye oṣù báyìí. Mo tún wá wò pé okay, àwọn òbí tún wò pé ká tún padà lọ sí ilé kéwú. Ibẹ̀ náà ti já mi gbà ní láàyìn àwọn ọmọ líle tí àjọ ń kóra wa rìn kiri yẹn, tá fi wá di ẹni tó ń lọ ilé kéwú. Nígbà tí mo wá dé ilé kéwú yẹn náà, tó tún wá di pé orin máa ń kọrin yẹn gbà yẹn pé ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọmọ mi tán sọ pé wá lọ kéwú. Ẹ̀dẹ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ àfáà mi tí wọ́n tún kọ́ mi ní kéwú. Because torí nígbà yẹn tán sọ pé kí n rè kéwú. Bí mo ṣe fapá jánu ni mo máa ń fẹsẹ̀ janlẹ̀. Èrò pé fẹ́ ṣe lọ́ọ̀yà sóhun lóhun bẹ̀ lọ kán mi. Ó mi kí n ṣe dókítà àbí kí n tún padà dádájọ́. Láláìdẹ̀mọ̀ pé ṣe kéwú lọ́nà mi. Látara kéwú àṣé máa tún padà dolórin. Sógbà tí mo délé kéwú yẹn, gbogbo nǹkan tá bá fẹ́ ṣe nílé kéwú lọ́dọ̀ àwọn fáwa, èmi náà máa ti síwájú. A fẹ́ ṣe wòlímọ̀, a fẹ́ ṣe Mọ́lídì Nàbíù, Quran reading, hadith, welcome song. Bórí yẹn ṣe bẹ̀rẹ̀ fúlì nìyẹn tó fi wá di pé èèyàn ń gba owó pé àfẹ́kọ̀mọ̀ yìí wá kọrin fún ilé kéwú yẹn ló ti wá bẹ̀rẹ̀. And that was, if I'm not mistaken, 22 years ago. Wow. 22 years ago. Àkọ́kọ́ òde tí máa kọ́kọ́ lọ láyé mi pé tó yàtọ̀ sórin ilé kéwú o, àbí ká lọ sí àwọn síkìrì night. A máa ń lọ síkìrì night káàkiri gbogbo gbà yẹn, a máa ń lọ Mọ́lídì Nàbíù káàkiri tá máa lọ dalẹ̀ rúmbẹ̀. Bọ̀ pé a fẹ́ ṣe pátí, gba owó, wá kọrin fún wa 22 years ago, ìkómọ ni. Mo rọ́mọ yẹn náà recent yìí mi ìdáwọ́. Mo rí àwọn kí mi ẹ̀ra ìyá mi o. Ọmọ tẹ́ ṣe kó mọ́ ẹ̀. Tí ṣòro ti ìmọ̀. Ẹ̀dúná, akáṣọ yẹn sọ́ọ̀nì mi ni. Náà kò ń ṣe sọ́ọ̀nì mi, Ọlánrewájú ni sọ́ọ̀nì mi. Níbo la akáṣọ ti jáde? Mo jogún ẹ̀ ní ara àfáà mi ni. Okay. Àfáà mi, àwọn ń jẹ́ Shehu Muhammad Taofik Rọ́bíù Akáṣọ lórí irọ́. Àfáà mi, àwọn ń jẹ́ Shehu Yunus Àyìndé Akáṣọ lórí irọ́, kọ́ ló ń bá mi fi kẹ́kún kẹ́ wọn. Àfáà mi gba Akáṣọ lórí irọ́ látara àfáà wọn. Nígbà tèmi délé kéwú, àwọn èèyàn fìgbà kan pé ọmọ Akáṣọ, ìgbà tó yá ó dà Akáṣọ lórí irọ́. So àfáà mi jogún ẹ̀ lára àfáà wọn, kọ́ ló ń bá fi kẹ́kún kẹ́ àfáà mi. Èmi jogún ẹ̀ lára àfáà mi, kọ́ ló ń jẹ́ ká fà wá pẹ́ láyé. So gbogbo Akáṣọ yẹn ṣe rí nìyẹn. Now orin kéwú lẹ fi bẹ̀rẹ̀? Orin kéwú ni o. Bí orin mùsùlùmí. Now ìgbà tẹ́ wá rí pé ní ẹ̀bùn orin yẹn, ẹ wá lọ kọ́ṣẹ́ orin lẹ́yìn ẹnìkan ni? Ìkọ́ṣẹ́ orin lẹ́yìn ẹnìkankan. Ìgbèrin lẹ́yìn ẹnìkankan rí pé. Gbogbo iye olórin kan ẹ̀ ń wò wéwéyá. A lè máa, kò sí bá ṣe ní wò. Àwọn èèyàn táwọn wò pọ̀. Bọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ mi ni
ẹ̀bẹ̀ mo lọ sẹ́yìn lágbájá nǹkan kan. no. Ilé kéwú la wà lọ́dọ̀ àwọn àfà ẹni ẹ̀ dẹ̀ wá bá fà wá pé òun bímọ òun ọmọ yín tó máa ń kọrin tá a bá wá sí prógráàmù yín yẹn òun dẹ̀ ni mo fẹ́ kó wá kọrin níbi kó mọ́ mi fà bá ní kò ń ṣe olórin bẹ́ẹ̀ yẹn kò kí ń ṣe ẹni yẹn lóyún ohun tóun fẹ́ nìyẹn kódà irinṣẹ́ tá a máa ń gbà tá a bá fẹ́ ṣe mọ́lì náà bí ò nílé kéwú bá a ṣe lọ gba irinṣẹ́ nìyẹn bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹni náà ṣì wà láyé lé nìyẹn kọ́lọ́run jẹ́ kẹ́mi wọn gùn kọ́lọ́run túbọ̀ bá mi ṣàánú wọn torí wọ́n wà nínú ìtàn tí mò ń sọ yìí táwọn ò bá yarí níjọ́ yẹn ìrìn àjò yẹn lè má rí báyìí. tẹ́ni ò bá sọ pé ọmọkùnrin yẹn sẹ́. alóhùn lèmi fẹ́ ó kọrin ó ti ń kọrin gbangba o kò tí ì máa kọrin gbangba o òun lèmi fẹ́ kó wá kọrin bí kó mọ́ mi. àdúgbò wo nìyẹn. Ọ̀tà ni. Okay. Ọ̀tà ni ẹ̀yìn pálásì ọba Moshood Alani Oyèdé ọlọ́tà àtàná. Bẹ́ẹ̀ni Oyèdé. Bẹ́ẹ̀ni ẹ ti kọrin gbà yẹn láti ṣe lọ́dún yẹn náà lọ. ìgbà tẹ́ wá ṣe orin yẹn ṣe ibẹ̀ ló wá fún yín ní òye láti tẹ̀síwájú iṣẹ́ orin káàkiri ni. Ọlọ́run ló tì ìrìn àjò yẹn síwájú because wọ́n ti pè wá àti lọ àti kọ́ bí làkàyè wa ṣe gbé mọ̀ àti kúrò mẹ́ lẹ́yìn ẹ̀ ó di pé káwọn ẹlòmíín náà tún máa pè káwọn ẹlòmíín náà tún máa pè káwọn ẹlòmíín náà tún máa pè so bí ìrìn àjò yẹn ṣàṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. bọ́ lọ́jọ́ tó ń pè yín sí kò mọ yẹn ẹ̀yin tí lórin kan tẹ́ fẹ́ kọ́ ń bẹ̀ ni àbónílé kéwú náà lẹ fẹ́ kọ́. orin tí mo kọ́ pọ̀ o orin tí mo kọ́ pọ̀ o lọ́dún yẹn mo wà onílé kéwú náà la fi bẹ̀rẹ̀ from onílé kéwú mo kọ́ jágbàjàgbà sí bàrí lára bàrí oh god n bá ti kọ bàrí tán mo kàn lè wọ náà láńdó ọwọ́ gbà o. kí ló dé. mo lè padà sí ẹ̀sàkà àṣà kan ń fàyọ. irú lórin wo rè ó yá mò ń bọ̀ ẹ lọ bàrí ẹ gbàbẹ̀ wọ Orlando kẹlẹ ẹ̀sàkà báyìí ẹ jẹ́ ń wò báyìí ẹ fún mi ẹ jẹ́ ń wò ẹ nìṣó ń bàrí. Agbájé lọ lábàrí síta ọ̀run rè fún Àyìndé rìn ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé o Síkírù mi Agbájé lọ́lá o ọ̀run rè fún iwájú tọ́dọ̀jú kọ́ o iwájú náà má bàjẹ́ fàgbájé ẹ̀yìn tó fi sílẹ̀ kẹ́yìn náà tún dùn sí ni mo tọrọ. Ọjọ́ ń lọ sínú ládùúgbò tí mo kọ́ lọ́dún yẹn o. Ẹ má wulẹ̀ pé wá lálágbé mọ́ amúlùdùn ní iṣẹ́ tiwa. Bàbá yìí ń fi ń tábà. Àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ wa làwa jẹ. Ìyá ọlọ́mọ súnmọ́ bí wọ́n ní jó náà sún nǹkan ẹ̀hún dédédédédédé. Ẹ mọ gìtá play. Mo ti gẹ̀ẹ́tì ẹ̀ tánra nínú gìtá. Kí ló máa ń ṣe? Wọ́n máa ń sọ do mi sọ fa tí. Òun náà mo sọ do mi sọ fa èmi ò ṣe olórin. So tẹ bá kú lọ́la ń dò. Bá ṣe rin gbogbo ẹ̀ mọ́ra wọn níjọ́ yẹn nìyẹn. Nígbà táwọn èèyàn wá ń pè a ṣẹ̀ṣẹ̀ wá ń ronú pé òkè káwa náà ní style titi wa. Orí voice lẹ́lòmíì tí máa mọ̀ pákàṣọ ló ń kọrin because tí máa ń kọrin mi lọ jẹ́jẹ́ mi sìn music máa ń ṣe mí bí ẹni tí nǹkan ṣe ni kò kí ń yé mi náà eléyìí ìkan ti wá ó fẹ́ kí n kọ òun èmi tó fẹ́ kí n tún kọ òun máa báyìí tó fẹ́ ọjọ́ máa drag. Àbọ̀ ń ṣe àṣejì orin fún yín ni. Mi lè sọ bí táwọn àti dádì mi àti mọ́mì mi bọ́n ti ṣe ìbọn wọn gbèrú ẹ̀fẹ́ mi rí látìgbà tí mo ti délé ayé o. Ẹ rí tí kọ̀ọ̀kan tán ìgbín àti máa wá. Wọ́n máa bára wọn fà ni. Àti Barrister. Wọ́n máa bára wọn fà ni. Pọ̀pà sóòsì ń bẹ̀ o. Máa ń kọ o. Èmi ò dúró pé orin Muslim nìkan lèmi ń kọ. Àmì ṣáàrin olórin. Tí n bá ṣe rẹ́kọ̀dù, tẹ́ bá gbọ́ rẹ́kọ̀dù mi. I was the first Islamic artist to kọ́kọ́ introduce wéré sínú rẹ́kọ̀dù. First Islamic artist kọ́kọ́ introduce wéré. Yeah, torí mo jí wéré dáadáa ní Lagos Island. Yeah. Ẹ jí wéré? Mo jí wéré dáadáa. Ní Lagos Island? Yeah. Mo jí wéré dáadáa. Akásọ̀láwà. Akásọ̀láwà. Là ń jẹ́ ńgbà tá ń jí wéré.
lẹ́kọ̀ọ́. ẹ bá wéré. mo jí wéré dáadáa bàbá, mo jí wéré, kò ń ṣe pé mo jí lásán, mo jí wéré tí mo gbafẹ́. ẹ tún gbafẹ́. bẹ́ẹ̀ ni. àwọn wo lẹjọ ń jí wéré ńgbà? àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn tí olùdíje wa, bàbá wa Nurudeen Agara, bàbá òyìnbó, bàbá wa Bókótẹ́. ṣọ́ọ̀ṣì ń jí wéré lọ́dún 2000 ni. èmi jí wéré ní 2009, 2010, 2011, 2012, 2013, ìgbà tó di 14 náà ní kí n má wà mọ́. mo ti ju ẹni tó lè jí wéré lọ. 2014 ni mo lè sọ pé mo stop wéré. Déwálé Ẹ̀pẹ́ Nasa, Aisha Umuniyas, Aisha Umuniyas, olórin pọ̀. ojú ogun ni tí competition tó lórin máa tó bóyá bí 80 àbí 100. wọ́n dẹ̀ máa fẹ́ ní kọ̀ọ̀kan ní 10 minutes. láti perform. ó dẹ̀ fẹ́ defend nǹkan bí 5 àbí 6. history, current affairs, Islamic song, wọ́rọ̀, àlùjọ, gbogbo ẹ̀ lórí wéré náà ni. so ńgbà yẹn mo pé tẹ́ bá gbọ́ rẹ́kọ̀dù mi, mo lè kọ Islam track 2, tún gbá track 2. ìkan tó kù mo lè rò pé kí ni mo fẹ́ fi ṣe, ẹjá kákan mú nǹkan kan wá. bọ̀ àtìgbà tí mo ti ṣe rẹ́kọ̀d tá a ti introduce wéré yẹn lèmi ti ń switch díẹ̀díẹ̀. now ẹlẹ́yìn ni the first musician Islamic artist to introduce wéré. wéré wò lẹ kọ́ mbẹ̀ ńgbà yẹn. mo gbàgbọ́ àtàn dákàṣọ, mo ṣe ìbáwọ́ Ọlọ́run o, mo ṣe ìbáwọ́, mo ṣe ìbá ẹ ọba Èdùmàrè. ẹ má jẹ́ kẹrù ó bà mí o, mo ti ń ṣeré yìí bọ̀ ọjọ́ pẹ́ o, níṣẹ̀yí lẹ́yìn mi lòun padà sí wéré. Katsina tí ẹ máa gbọ́, ẹni bá ń kọrin tó bá fẹ́ kọ́gbọ́n pẹ̀lú làákàyè, kó wọ́dọ̀ àpò àjẹ tirẹ̀ ni, ayé ilé kó àjẹ tirẹ̀ ni. Ọlọ́run ò ní jẹ́ kí mú tí ó rẹ̀ yìí o, ọba Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn náà ó rẹ̀ yìí o, gbogbo wa ò ní rẹ̀ yìí nínú ọlọ́lá. ọmọ Èrúwà ni mí, ayé ilé ọmọ Èrúwà ni mí nípínlẹ̀ Ọ̀yọ́, lọ́gbé bí mi lọ́mọ o. Alhaji Shina Adéyẹmí náà ń kọ́. Adéyanjú, mo ní mo dúró mo kọ́ba, mo bẹ̀rẹ̀ mo kọ́ba, gbogbo olóyè nílẹ̀ Àwórì Ìkẹpẹ́ láyé. nígbà mo wá yí orin yẹn dà, ẹ̀rù ọba ni mo, ẹ̀rù ọba ni mo, ẹ̀rù ọba ni mo bà, ọba tó. orin yẹn wá bẹ̀rẹ̀ pé ẹ jẹ́ á bọ̀wọ̀ fáwọn ọba ayé, ẹ jẹ́ á bọ̀wọ̀ fáwọn ọba, ọba lónílé ọba lólóko, sóhun lólóko, ẹ jẹ́ á bọ̀wọ̀ fáwọn ọba lónílé ọba lólóko. kàs àwọn ọba ní ilẹ̀ Yorùbá igbákejì òrìṣà ni wọ́n, ohun tí wọ́n bá wí pẹ̀lú àṣẹ ni. obìnrin tó bá tilẹ̀ wà nílé ayé, bọ́ba bá sọ pé òun gbẹ́sẹ̀ lé, kò sí ènìyàn tó lè ní rárá, àṣẹ ńlá ń bẹ lẹ́nu ọba. àwọn ọmọ ìsẹ̀yìn ayé ọ̀làjú ni ò jẹ́ ká rọ́nà lọ, gbogbo àṣà náà ti yí padà, kò dára o. ìyẹn ni mo ṣe bọ́rin wípé ẹyẹ torí orí yín jẹ, ẹyẹ torí orí yín jẹ, ọba di 5 tẹ̀lé nínú ìgà, àwọn gómìnà wọn ti gbàgbé alálẹ̀ Ifẹ̀ o, ọmọ Yorùbá ẹ jẹ́ ká rórí o. ìbà ẹ̀yin tó nílẹ̀, ìbà ìwáṣẹ̀ ire ní tiwa. mo ní omi kékeré o kò tá lákan ẹ̀, jagun ayọ̀páyọ̀tàn ẹgbẹ́rin. ìbà ẹ̀yin tó nílẹ̀, ìbà ìwáṣẹ̀ ire, ìrìnsẹ̀ kékeré kò ká mú tí ù lẹ́nu ńjọ́ tó bá ṣe mí ṣorin. irinṣẹ́ kékeré kò ká mú tí ù lẹ́nu ńjọ́ tó bá ṣe mí ṣorin o. ẹ̀dùn mò ń bọ̀ sá.
ẹ ti ń kọrin kí Barrister tó jáde láyé. Kí Barrister tó jáde láyé. Ẹ ti ń kọrin. Mo ti mú gbàdúrà lẹ́nu Barrister kan tó kù. Bẹ́ẹ̀ni. Ẹ rí Barrister rí. Bẹ́ẹ̀ni. Níbo? Ọ̀rẹ́ dádì mi ni Barrister. Bẹ́ẹ̀ni. Ọlásùnkànmí Blasotech, ọ̀rẹ́ dádì mi, ọ̀rẹ́ tímọ́tímọ́. Ìgbà tí Barrister wà láyé ẹ ti ń kọrin. Bẹ́ẹ̀ni. Mo lọ ṣeré kan ní iwájú Fuji Chamber. Ní Sọ̀lọ̀ fún bàbá mi kan. Nǹkan ká ilé àdẹ̀mọ̀ bóyá máa bá wọn lé. Èmi ti débẹ̀ lọ́wọ́ kan akàndé ẹnu géètì ni. Malam, salaam alaikum. You want to see Baba? Is Baba give you appointment? Yes. What's your name? Bá dárúkọ mi. Mala yẹn fẹ́ wò ó lọ wo àwọn onúwèé ó rí pé kò sórúkọ wọ́n fún appointment ńbẹ̀. Aboki, I'm a musician. Na me wan perform for here. I just want to greet Baba. Ó ṣe lọ nìyẹn. Nígbà tó dẹ̀ lọ tó padà wá bá wa lẹ́nu gate ó ní wọ́n ní ká wọlé. Ọlọ́mọ afọ́run kẹ́ Barrister o. Mo wọnú ilé mo dá ẹsẹ̀ lé ẹnu ọ̀nà báyìí. Ni mo ń gbọ́ máa wọlé mọ́ra bá. Ọmọ mi alálùbárí ká o. Bàbá bá bẹ̀rẹ̀. Ṣọ́n ti mọ̀ yín tẹ́lẹ̀ ni? Wọ́n rí mi rí, kí wọ́n ṣe pé wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀. Ìyẹn Barrister. Nígbà tí mo wọlé mo bá dà ní dọ̀bálẹ̀, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní kọrin, wọ́n bẹ̀rẹ̀ ọmọ ìlú wo ni mí, mo lọ́mọ Èrúwà. Ọmọ Èrúwà. Wọ́n kọ́kọ́ kí Èrúwà, wọ́n kí ìlú mi yẹn lọ títí. Kíní yẹn rìn sí mi náà lára bí mo ń wojú wọn yẹn. Bẹ́ẹ̀mi náà ṣe gbà á nìyẹn. Nígbà tí mo gbà yẹn, nígbà tó yá mo láìkẹ́, mo bọ̀ lálùbáríkà, á dá fún ẹ. Mo bá àwọn èèyàn ṣe nílùú yín yẹn gan. Ọmọ bó ní ẹ, ọmọ ilé alẹ́ rẹ̀ ni, ilé alẹ́ rẹ̀. Mo lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ ọmọ ilé alẹ́ rẹ̀ yẹn náà, Ibrahim, Ọlásùnkànmí. Ọmọ Ibrahim yẹn lèmi. Bàbá bá dorí mú, bàbá ẹ̀ ṣe dáadáa sí mi gan, Ọlọ́run gbọ́dọ̀ má yọrù èyí lára ẹ̀. Lágbájá báyìí, tàmẹ̀dù báyìí, bàbá ẹ̀ ló kó wọn wá fún mi tán wá ń lùlù fún mi. So báwọn nǹkan yẹn ṣe rí nìyẹn, so wọ́n ṣàdúrà fún mi, wọ́n tún fún mi lówó lọ́dún tá à ń sọ yẹn. Bàbá wà nínú ilé tàfi kọrin tán lẹ́nu géètì wọn gangan dẹ̀ látò oníṣẹ́ sí. Ẹnu ojú títì ilé wọn yẹn ní Sọ̀lọ̀ yẹn, ẹnu géètì yẹn gangan látò oníṣẹ́ sí. Lọ́dún yẹn lọ. So Àkàṣọ Kasinati. Irú orin wo ni ká sọ pé nǹkan? Ṣe rí orin tí mò ń kọ pọ̀. Tó bá wọn ní kálukú ni kó mú lára mi. Kó ní kálukú yìí tó bá ti wọ̀n. If you want to gbọ́ Fuji, pè mí sí Fuji. If you want to gbọ́ Islam, pè mí sí Islam. If you want to gbọ́ wákà, pè mí sí wákà. Ẹ tún wọkọ̀ wákà. Bàbá, ṣe rí nǹkan tá à ń pè lórin. A ní láti máa deceive ara wa. Ohun tí yàtọ̀ fi wà nínú ẹ̀, tẹ́ bá lọ wo àwọn rẹ́kọ̀dù mi láti bí tá ti bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tí mò ń sọ yìí ni mò ń kó papọ̀. Mo tí n bá wà lórí stage, wọ́n pè mí sóde, bàbá kò sí nǹkan tí mi lè kọ. Tó lórí eléégún bá wà níwájú mi, máa kọrin fún wọn. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá wà níwájú mi. Ṣebí iṣẹ́ tí mò ń ṣe ni mo rìn, òkèlè tèmi ti fararun bẹ́ẹ̀. Àkàṣọ ẹ̀bà mi ò lè rárun epo mọ́. Lójú ọ̀nà orin. Àkàṣọ ẹ̀bà mi ò lè rárun epo mọ́. Ìyẹn ni pé kò sólórin tẹ́lẹ̀ lè fèsì. Kì í ṣe ní ti gbéraga o. Ìgbéraga kọ́, pọ̀ bí bólórin kan sẹ́ẹ̀tì ń sìn. A máa kọrin bàbá. A máa kọrin. So tí n bá ti wá wà lórí stage, ẹ̀gùn tó máa ń gùn mí yàtọ̀ sí ẹ̀gùn inú rẹ́kọ̀dù. Bẹ́ẹ̀ ṣe wà yìí sìn, àǹfààní ẹ̀dẹ́wájú mi. Mi lè máa ka sáàmù fún yín kí n gbowó lọ́wọ́ yín náà. Bẹ́ẹ̀ni. Ọ̀nà tẹ́ ń tọ̀ yẹn náà, mo fẹ́ fi gba 100,000 tẹ́ fẹ́ ná fún mi yẹn. Tí pásítọ̀ bá dé, máa kọ́ pilẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí, tí bàbá aládùúrà, kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀, ó dúró lé Kristi àpáta. Ìyẹn ti kérúbù. Tó lórí ìṣẹ̀lẹ̀ bá dé, máa kọ Jerry Moyama. Jerry Moyama. Àwọn áńgẹ́lì kan fàyọ lọ́run. Télégún bá dé ńkọ́? Télégún bá dé. Má kọ ọ̀jẹ̀ ò lè tán nílé ẹ láéláé.
bẹ́ni méjìlá múré mẹ́ka lẹ́ẹ̀kan o ọjẹ́ ò lè tán ní ilé ẹ̀ láéláé. Bónífá bá dé ńkọ́? Bónífá bá dé máa kí fá fún un torí pé ifá kan ló sọ̀rọ̀ ẹbí mi kí ló wí. Kí ló sọ? Ó ní ọ̀sá méjì ńlá kọjá ọbú yanpọ̀yanpọ̀n lójú ọpọ́n adíá fún olúkòso ọmọ làlújá arábàmbí ọmọ àrígbà ọ̀tá ṣẹ́gun àwa ti ṣẹ́gun ọ̀tá alẹ́ àtirẹ́yìn ọ̀tá òde kí làrírá fi ṣètè ìgbà ọ̀tá làrírá fi ṣètè ìgbà ọ̀tá a kì í gbọ́kú ẹ̀dùn a kì í gbọ́kú òwe wọn ò ní gbọ́kú ẹlẹ́mọ̀ṣọ́ èmi ní kékeré o wọn kò ní gbọ́kú ẹlẹ́mọ̀ṣọ́ rẹ ní kékeré adéwọ̀njú wọn kò ní gbọ́kú ẹlẹ́mọ̀ṣọ́ àwa ní kékeré ẹ̀ bá mi ṣàmì àṣẹ. Báwọn ọmọ ní pop bá dé ńkọ́? máa kọ wáìdẹ̀ kan dé para fọ mi dọ́rẹ́jì ló fẹ́ gbowó ni ló fẹ́ gbowó ni ilé ajílì mọ́lì nǹkan tí ò yí àwọn èèyàn nìyẹn ṣé lórin Islam wọ́n ń wè lórin Islam wa wọ́n ń wè lórin Islam wa tẹ́bá even gbogbo tempo orin Islam kò kọjá èmi rèé ọ̀nà fún tọ́lọ́run fún mi energy orin tọ́lọ́run fún mi bàbá ó kọjá pàpàpàpà. Everybody knows olórin Islam as wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ orin ó ní key bẹ́ẹ̀ni key tèmi yàtọ̀ sí kíní ní ìmọ̀ bí mo ṣe fẹ́ gbé but attack tèmi ó so kò sí ọ̀rọ̀ tó máa fẹ́ gbọ́ tí ò ní wò pé ṣé Muslim ní bọ̀bọ̀ yìí ń kọ ni àbí Fuji ló ń kọ so lórí stage I can see anything oh God pastor ẹgbó wa mo tẹ àìmọye. Kí ló ń fún láwọn ẹ̀mí sí composition yẹn sá? Mo máa ń ronú pé ibo ni orin Islam ibo ló ń lọ ibo ló dé mo mọ ibi tí ọlọ́nkádà kí n ti join bàbá ṣé ká má deceive ara wa. Yes sir. Àti tempo àti tone àti key 60% olórin Islam akáṣọ náà ń kọ. Ẹni pé ní stage o ní stage 60% olórin Islam yeah akáṣọ náà ń kọ. Ẹ̀dùnràn àti tempo àti key àti tone yeah 60% olórin Islam akáṣọ ló ń kọ. akáṣọ náà ń kọ. yeah akáṣọ ló ń kọ. 60% olórin Islam akáṣọ náà ń kọ. 60% àwọn olórin Islam yes akáṣọ ló ń kọ. yes ní stage yes ẹni tí ó lè gbọ́ akáṣọ gbangba ń gbọ́ ń kọ̀rọ̀ wọ́n máa gbọ́ pé ẹ jẹ́ kí n wo stage bọ̀bọ̀ yẹn mo ní bàbá kan mo dẹ̀ ní role model. Ta ni role model yín? Tí gbogbo ayé mọ̀ mí mọ̀ pé mo súnmọ́ Alhaji Komarudeen Ayélóyún mo súnmọ́ bàbá Wasiu Sodiq mo súnmọ́ Alhaji Ibrahim Labaika dáadáa mo súnmọ́ Alhaji Ayélóyún gan mo súnmọ́ bàbá Wákà wàláì tàláì kọ́lọ́run jẹ́ kí wọ́n rí bàbá yẹn pé tán bá gbẹ́sẹ̀ sínú mọ́tò báyìí tán fẹ́ wọnú mọ́tò tán bá rí mi pé akáṣọ nìyẹn wọ́n á sọ fẹ́ni tó fẹ́ tilẹ̀kùn yẹn pé dúró náà mọ́ mi báwo ni. ẹnìkan advice mi lọ́dún kan pa tóun tí wọ́n fi ń kọrin yìí Fújì làwọn èèyàn máa pè é ó dẹ̀ how hard fún mi láti adapt tóun títí wọn kí ni yẹn kó rẹ̀wẹ̀sì bá mi gan bó tí n bá tún rò pé ṣé mi ni mo fúnra mi ní ṣe bọ́lọ́run ló fún mi ó ní reason tọ́lọ́run ṣe fún mi nírú energy inú key nǹkan ó ní reason tí máa ṣe tiẹ̀ lọ jàre ó kàn díjọ́ kan mo ti máa ń kọrin kan ní stage mo wà lágbo dádì mi yẹn mo kàn gbọ́ tán kàn la orin yẹn mọ́ ni ó dìde dúró ni pé bọ́ ẹ ti sọ fún mi pé tí n bá ń kọrin yìí Fújì ni àtijọ́ yẹn báyìí mo dúró tán lórí key mi ni mo dúró tán lórí tempo mi mo wá ṣe record kan lẹ́yìn kíní yẹn ojú mi ti ń last kíní yẹn pé wow mo wá mú record yẹn lọ bá wọn ẹ̀sà record tá ṣẹ̀ṣẹ̀ parí rẹ̀ nígbà tí nǹkan tó ẹ̀ tún máa ń gbọ́ record yẹn lọ́wọ́ wọ́n kàn ṣe bá akáṣọ ti jí mi lẹ̀ mo fẹ́ kọrin ẹ bá mi múwèé àti báírò báyìí bẹ̀rẹ̀ sí ní báwọn náà ṣe bẹ̀rẹ̀ inspiration yẹn kàn wá ni èmi kẹ̀dẹ̀ rí ẹrú yẹpẹrẹ ní mi kọ́lọ̀ ń sọ wá di ńlá Ana Abdulkazelil
lórí ilẹ̀ ilẹ̀ tí mo jókòó sí mo wò pé ṣé mo lè kọ nǹkan tó lè inspire àwọn àgbà olórin bàbá ńlá kú bàbá mi lójú ọ̀nà orin ìṣá àlàyé mo jáde ní mo kúrò lọ́dọ̀ wọn jọ yẹn báyìí mo mú nǹkan tó wà lọ́wọ́ mi yẹn mo á mójútó gan definitely bí ohun tí mi ò sọ di bàbàrà rẹ tí mi ò bá padà mo ti rán àwọn challenges tó lè mú mi padà mo ti bàbá Asakiru gan kakaṣọ ẹja Asakiru wọn máa kakaṣọ wọn máa kakaṣọ tán bá dé stage ó lójú pé kò sólórin mùsùlùmí tí òun kakaṣọ báyìí 60% olórin Islam akaṣọ náà ń kọ ní stage ẹ gbàgbé disin àti tone àti key àti tempo. ìbálẹ̀ ṣe first record mi mo ṣe ní 2010. kí lẹ pè táìtù ẹ̀? Oúnjẹ ọmọ. ṣe rántí díẹ̀ nù tẹ́kọ́ mẹ́? àwa fúnra wa náà la gbọ́ nǹkan wa. àwa fúnra wa la gbọ́ nǹkan wa. mọ́mì yín máa gbọ́ o. àmọ́ mi gbọ́, ìyàwó mi gbọ́, àwọn ẹ̀gbọ́n mi gbọ́, àwọn àbúrò mi gbọ́. àwọn mákẹ́tà tàdé mú lọ fún gbà yẹn náà wọ́n gbọ́. wọ́n gbọ́ pé kò jù bẹ́ẹ̀ lọ. lẹ́yìn yẹn kọ́ Oúnjẹ ọmọ nígbà tó di 2011 mo meet Alhaji Kamarudeen Ayélóyún. wọ́n ní kan wá nígbà tí mo meet wọn mo gbọ́rò yẹn dáadáa àfà máa ń gbọ́rò yẹn gan pé Ọlọ́run ṣàánú ẹ̀ gan àánúkùn láì ṣé olórin tó máa fi ṣe rẹ́kọ̀dù mo ní wọ́n ní tó bá dọ̀túnla kí n gbé ìwé orin wá. ìwé orin èmi ò dẹ̀ ní orí ló ti ń wà. mo ṣáà wò pé gbàtà wá kúrò mẹ́ mo wá sọ fún àwọn èèyàn tájọ lọ pé ewu tún ní ìwé orin wọ́n bá ní àpéyàn tó bá fẹ́ lọ sí stúdíò ó máa kọrin sínú ìwé ni. wọ́n á pè kí ni mo lè fi pa bàbá yìí láyò mo kàn ayé alukuran tí mo fẹ́ lò mo kọ́lẹ̀ hadith mo kọ́ orúkọ àwọn èèyàn tí mo fẹ́ kì mo kàn gbéwèé ni àbádébẹ̀ wọ́n bá ní ìwé dà mo gbéwèé yẹn dání mi jẹ́ kán rí nǹkan bẹ̀rẹ̀ ni torí jọ yẹn náà la máa lọ sí stúdíò. Ayélóyún ló fẹ́ gbé yín wọ stúdíò. bẹ́ẹ̀ ni first record mi tó jẹ́ pé ìtàwọn èèyàn gbọ́ yàtọ̀ sí Oúnjẹ ọmọ tá a kọ́kọ́ ṣe tí mo lé mi àtàwọn ẹbí mi la gbọ́ yẹn first record yẹn Ayélóyún ló sponsor ẹ̀. wow olórin mùsùlùmí. bẹ́ẹ̀ ni àwọn náà kówó record studio sílẹ̀ àwọn náà kówó CD sílẹ̀ àwọn náà kówó jákẹ́ẹ̀tì sílẹ̀ Ayélóyún ló kówó pósítà sílẹ̀. Kamarudeen Ayélóyún. wàláì kọ́lọ́mbà ń fi àánú kún àánú Ọlọ́run tó ń bẹ lára wọn. alámàmì. so nígbà tí mo dọ́fíìsì wọn níjọ́ yẹn wọ́n bá ní nǹkan ọ̀rìn mo kàn ra gáìdì ìwé yẹn bíi pé mò ń wo orin yẹn nínú ìwé mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ìgbà láyé gbígbà bá sùn kàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòrọ là ń ṣí lọ ní ilé ẹni ọpẹ́ ni mo dá f'Olúwa ọba tó lẹ̀dá tó nígbà síwájú ìgbà Ọlọ́run ni ìgbà ń bẹ òun náà ni gbígbà ò sí mọ́ Ọlọ́run ni ìgbà ń bẹ nínú ayé ó ní ká máa gbé nínú ìgbà ká máa ṣẹ̀mí nínú ìgbà títí dìgbà kan dé gbangba ìgbà mi rèé àgbàlagbà Ọlọ́run gbé mi dé gbangba ìgbà láyé gbígbà mi kọ́kọ́ kọ yẹn náà gbà yẹn ayé wo pé wow that's good. mo tún kọ kórọ̀sì yẹn ojú mi ò ní fọ́ etí mi ò ní di ara ò ní rèlédè mi mo ṣàmì ẹ̀ fúnra mi. mo tún kọ yẹn mo tún kọ verse sí gbangban lórí náà ni o ẹ má gbàgbé pé orúkọ àwọn èèyàn tí mo fẹ́ kì í ní mo kọ sínú ìwé ẹ mo ní òfẹ́ kán rí ìwé yẹn. ó ti yé mi. wọ́n tún ní kí n tún kọ verse mi kí n tún kọ lé kórọ̀sì mi. Ọlọ́run gbọ́ Ọlọ́run gbà ṣe ohun tí mo ní ìyẹn ò ṣe Ọlọ́run gbọ́ Ọlọ́run gbà ṣe ohun tí mo ní ìyẹn ò ṣe o tó bá kọ tó o ṣe tèmi ta ni mo fẹ́ lọ sábà mú ikọ̀ yẹn báyìí ayé bá ṣe báyìí bàbá yìí ti qualify ó máa lọ studio náà ẹ̀dẹ̀ bàbá yìí sọ̀rọ̀ bàbá yìí ti qualify Túndé pé Melody ní GWS studio yẹn wà ní ọgbà lẹ́yìn Excellence Hotel. wow. ẹ jẹ́ ká lọ sí studio ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi ìyẹn ti rí gbogbo irun tí mò ń bò fún ayé tó wà níwájú mi yẹn báyìí aláì bàbá yẹn orin tó fi ń gara ládùúgbò wọn òun ló ń kọ fún yín o àwọn orin tó fi ń gara ládùúgbò ẹ ló ń kọ bàbá yẹn kò sí nǹkan kan nínú ìwé yẹn nínú ìwé ó kàn ń lọ pọ̀ ayé ìbáni kò sí nǹkan kan nínú ìwé kẹ àfún àkàṣọ
ẹ jẹ́ kí n wo ọwọ́ yín yẹn mo gbà fọ́lọ́run ni àṣírí ti tú n bá gbéwèé fún wọn wọ́n bá wò pé lójú ẹ̀mí tó ń bá wọn náà ṣe ń jọ ẹ̀mí ká lè máa sọ̀rọ̀ wọn báyìí ní ayé lórí irú tá à ń sọ nípa wọn lénìí yìí ẹ̀mí tó ń bá wọn ṣe lánàá yẹn ló jẹ́ ká lè rí sọ lénìí báyìí ṣe ni ṣe rí ẹlòmíì ókè ẹgbẹ́ bóyá ń kọrin náà ẹlòmíì máa lẹ́bùn tó jẹ́ pé kò kàn ní láìkí kó kàn máa kọrin sílẹ̀ ẹ jẹ́ ká máa lọ sí studio tá bá dé studio ó máa perform bá ṣe lọ studio nìyẹn nígbà tá a dé studio ìwé tí mo fẹ́ fi kìyàn gbélẹ̀ wọ́n set kìíní engineer ń béèrè pé beat kan sequence káwọn ṣe sequence ayé ní gbogbo ohun tó bá ti wùn yín ẹ ṣáà ṣe bọ̀bọ̀ yìí máa kọrin àdẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn èmi ti díjú nínú búùtù ń tèmi ẹ̀kan ń julẹ̀ lọ ń kọrin lọ ni rẹ́kọ̀dù tí ò kí n ju 40-something minutes lọ mo ṣe 1 hour 18 minutes bẹ́ẹ̀ lẹ́ engineer ti ń kanra ayé ń sọ pé ẹ filẹ̀ tó bá kó gbogbo ẹ̀ tán a lè divide it into 2 everything bá make sense. So nígbà tó ara tú mi lèmi lajú tẹ bá wo stage mi náà tí kìíní yẹn bá dé tán ẹ kì í mọ ibi tó ti ń wá máa díjú ni o mo la fi ṣe ìgbàláyé iná ẹ̀ náà ni mo ti kọ́ ìgbà tó Ọlọ́run fẹ́ dá mi sáyé o akáṣọ mo sọ fọ́lọ́run pé mi ò lọ sáyé Ọlọ́run lọ́mọdé yìí kí ló dé tẹniwọ̀ ò lọ sáyé mo sọ fọ́bọ̀ Ọlọ́run wí pé o ohun tí mo ń rò lọ́kàn mi àwọn màláíkà ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Ọlọ́run ò gbọ́dọ̀ dá wa sáyé wọ́n ní bọ́ Ọlọ́run bá dá wa sáyé ìwà ìbàjẹ́ la ó máa hù láyé ká máa tẹ̀jẹ̀ sílẹ̀ ṣe yẹn àpọ̀ láyé ìdí nìyí tí ń ṣe ń sọ fọ́lọ́run pé mi ò lọ sáyé Ọlọ́run lọ́mọdé yìí ó yá máa wá lọ sáyé ó ní tí n bá dáyé máa bẹ nìkan ànábì Muhammad ló ń jẹ́ ó ní mo rán sí yín kó máa fi yín mọ̀nà mo bá gbéra mo bá ń bọ̀ wáyé gẹ́lẹ́ tó kù díẹ̀ kí n dé ni mo gbọ́ pé Muhammad ti kú ọ̀dọ̀ Ọlọ́run ṣe padà sí mọ́mì mi ti lóyún kò ṣe má máa bímọ ogun gan mo ló dùn mí pé mi ò bá mú ọmọ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo dúpẹ́ Ọlọ́run ní kí n bá wọn afárá tó ráwọn làró lè mú wọn mọ nínú ìgbàláyé yẹn olórin tó fi ṣe rẹ́kọ̀dù lé ní 5 bíi 60% olórin mùsùlùmí ní stage akáṣọ náà ń kọ. Bàbá olórin Islam ni mi olórin Fuji ni mi olórin jùjú ni mi mo kọrin kan nínú rẹ́kọ̀dù kan mo ní bàbá Moyé tún ti gbórin dé o Mr. Prudent Aláàjì mu ti wà káṣọ díwánu ṣìnrìn kéwù nìyẹn díwánu ṣìnrìn Dictionary of Music. Because tó bá ti jẹ́ tó lóhùn orin àwòkó ni igbe kíkí àwòkó yàtọ̀ sí tó lóbùrò gan igbe kíkí àwòkó yàtọ̀ sí tó lóbùrò gan mo ní igba yàrá lólùjálé ohùn lólùjálé orin ọ̀pọ̀ fẹ́ wọbẹ̀ Ọlọ́run ò fi àṣírí ẹ̀ yé wọn akáṣọ mo wọ pálọ̀wọ́ gbogbo yàrá o mo wọ pálọ̀wọ́ gbogbo yàrá tó lùjálé orin kò síbi tí ń lè wọ kọ́lọ́fín ilé ohun àṣírí ẹ̀ yé mi ó yé mi kọ́lọ́fín ilé ohun yẹn àṣírí ẹ̀ yé mi mo ní pé ẹni tó morin tó sì tún mọ ohun kò ní fohùn mi wé tẹnìkan àfẹni tí ó yé ní ó sọ pé òun akáṣọjọ tẹnìkan nínú ilé orin Òṣogbo orin wá fẹ́ bá mi nájà kò lè jọra wọn àmútọ̀ ń wá yàtọ̀ púpọ̀ sí ìfagidi wa ó yá láti ẹ máa gbọ́ bóhùn mi tí ń dún ṣó létí máa gbọ́ bóhùn mi tí ń dún mo ní dúndún ohùn mi yàtọ̀ pọ́nbélé fetí inú gbọ́ olórin ni mí if you want to see Islam wà if you want to see Fuji ṣe tó fẹ́ gbọ́ èmi làkọ́kọ́ olórin Muslim tó kọ́kọ́ máa play carnival
àkọ́kọ́ lórin muslim tó máa kọ́kọ́ play carnival, tó máa kọ́kọ́ play day, tó máa kọ́kọ́ play ní hotel pé wọ́n fẹ́ ṣí hotel lounge. Èmi làkọ́kọ́ lórin muslim tó kọ́kọ́ ṣe. ó wá ní kẹta. Ọlọ́run tó dá mi ló tẹ̀lé. Gbogbo àwọn táìtù tí mo sọ yẹn ó ní àbàdé o. ó máa lábàdé. Ìgbàláyé ẹ má jà bẹ́ẹ̀ yẹn léni. Ọlọ́run tó dá mi. Ọlọ́run gbogbo ohun táwọn èèyàn ń sọ yìí nípa mi. Ọlọ́run fi mí lẹ̀ fún ìyà jẹ. Ẹ bá mú rẹ́kọ̀dù lọ́dọ̀ mákẹ́tà tí mákẹ́tà ń gbọ́ rẹ́kọ̀dù ẹ báyìí tó ń fò sókè tó ń jó tó ń ṣe this is music, tó bá dẹ̀ máa fi di ọ̀túnla wà dẹ̀ gbọ́ ẹ mo ò lè ṣiṣẹ́ yẹn mọ́, mo ò lè gbéṣẹ́ yẹn jáde mọ́. Òun ló ṣẹlẹ̀ pẹ̀lú wa lórí oúnjẹ ọmọ tó fi jẹ́mi àtàwọn ẹbí mi lágbọ́. Ó ṣẹlẹ̀ lórí ìgbàláyé náà, but ohun tó fún mi ní kíní ìgbàláyé yẹn ọ̀rọ̀ ta sọ́ńbẹ̀ ni. Ìgbàláyé gbígbà bá sùn kan ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó rọ́lá ń ṣí lọ ní ilé ẹni. Ìyẹn la àyífúnra ayé ló ń lò pé ìgbàláyé dẹ̀ la máa sọ táìtù rẹ́kọ̀dù yìí. ṣẹjọ kọ ni. No. Mo wá rorí tèmi lé ìgbàláyé ó fún mi lánàá that thing. Challenges tí mo wá face ló fún mi ní Ọlọ́run tó dá mi. Mo sunkún nínú ẹ̀ gan, mo rojọ́ nínú ẹ̀ gan, mo sọ̀rọ̀ nínú ẹ̀ gan. Nínú ẹ̀ ni mo ti kọ́ Ọlọ́run tó dá mi, òun ló dá mi re. Àtúnidá kí lẹ fẹ́ rí gbà níkà, kí ló dé tẹ́ ò fi bẹ̀rù Ọlọ́run. Mo ní ọpẹ́ ní fọ́lọ́run ọba, Ọlọ́run tó dá mi, òun ló dá mi re. Àtúnidá kí lẹ fẹ́ rí gbà níkà, kí ló dé tẹ́ ò fi bẹ̀rù Ọlọ́run. Ọpẹ́ ní fọ́lọ́run ọba tó dá wa ọmọ Ádámọ̀ sáyé, omi lọ́gbọ́lọ́gbọ́ ló fi síwájú. Introduction nìyẹn. Omi yìí náà ló dẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ di bá ṣe ẹran kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó lé gungun. Ọlọ́run ọba yorí ojú, oyè tí ó yẹnu, ó yapa ó yẹsẹ̀, oríkèríkè àràbá pé ọmọ Ádámọ̀ bá dodindi. Akúnlẹ̀ akọ kádàrá o, àwọn kan kò rí ibu, Ọlọ́run má ṣàwà lórí ibu láyé. Àwọn kan kọ kádàrá rẹ̀, a sì ṣiṣẹ́ tó kádàrá wa. Rúfìyàtùlẹ̀ ákílámù wàjáfà ti sófì. Mo lọ́lọ́run tó dá mi, òun ló dá mi re. Àtúnidá kí lẹ fẹ́ rí gbà níkà, kí ló dé tẹ́ ò fi bẹ̀rù Ọlọ́run. Odò òkun hóye kásínátì. Bẹ́ẹ̀ náà lomi ọ̀sá ń ru. Ṣùgbọ́n ṣé ihò òkun àti rúru ọ̀sà ṣólè ní kẹjà má sùn ni. Kó máa jẹ́ tọmọ Ádámọ̀ tó fẹ́ sọ gbàgbọ́ nù. Èmi kan ti fẹ́ sọ gbàgbọ́ nù, mo fọ̀rọ̀ yẹn ṣíra mi lákin. Àwọn ọ̀tá pọ̀ fún Muhammad, ṣùgbọ́n lọ́hun tó dáre òun ló gbé Muhammad borí. Bí ṣòro bá pọ̀ fún ni láyé ọba tó dá nílẹ̀ dáńké sí. Tá bá dáàrin àwọn ẹgbẹ́ wa, àwọn bàbá wa, àwọn ọ̀rẹ́ wa, àwọn ẹ̀gbọ́n wa tájọ́ ń kọ́ ní mùsùlùmí, tí n bá ti débẹ̀ báyìí mítìn máa bẹ̀rẹ̀ ni. Akáṣọ gbọ́dọ̀ kọrin bí báyìí. Kí ló dé? Mo fi ọba tó lẹ̀mí mi búra. Mo wà ní event kan. ṣóhun yín ò dùn ni. Ohun tó ń bà wọ́n lẹ́rù àìdó mọ́. Akáṣọ ò gbọ́dọ̀ kọrin. Kò gbọ́dọ̀ kọrin bí báyìí. KMC tó wà ń bẹ̀ gan jẹ́ ọ̀rẹ́ mi, ẹni tó ṣe MC kó jẹ́ ọ̀rẹ́ mi. Wọ́n máa sọ fún pé Akáṣọ gbọ́dọ̀ kọrin bí báyìí. Mo á fèsì oríṣiríṣi challenges. Òun ló mú mi fi sọ́dọ̀ àwọn onífújì díẹ̀. Ìlara wà láàrin olórin mùsùlùmí. Oh God, àwa la mọ̀ pé Kùránì sọ báyìí, ṣùgbọ́n ara wa náà ló tún wà. Àwọn onífújì ń ṣe lára wọn, wọ́n ń ṣe lára ara wọn, quote and unquote. Àwọn onífújì ń ṣe ìlara ara wọn, bọ̀ ìlara ara wọn tó ń ṣe yẹn, wọ́n fi ń wà lọ síwájú fúnṣẹ́ wọn ni. Olórin Islam ń ṣe ìlara ara wọn, wọ́n fi ń kófà sẹ́yìn bá iṣẹ́ wọn ni. Ẹ má jẹ́ kó kọrin o. Ẹ má jẹ́ kó kọrin. Ẹ̀dẹ̀ tí máa lòdì tó pọ̀ gan tó ti ṣẹlẹ̀. Bàbá àìmọye. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí Alhaji Kollington Ayinla ṣe ọjọ́ ìbí. Ó fẹ́ jẹ́ pé ẹ̀yin gan-an gba stage fún lọ́jọ́ yẹn. Sunny ló pè tó wá kọrin. But nígbà tẹ́ gba microphone báyìí Kollington gan mi rí bí ẹ fọmọ yìí lẹ́sẹ̀. Mo ṣe bàbá nínú òní.
kí ló ṣẹlẹ̀ gangan ijọ́ yẹn kí ló. Ọlọ́run kàn fẹ́ ṣàánú mi jọ yẹn fúnra rẹ̀. Ọlọ́run dẹ̀ ló mí sí gbogbo àwọn bàbá. Ọlọ́run kàn mí sí gbogbo àwọn bàbá yẹn, gbogbo àwọn bàbá. Ọlọ́run kàn mí sí gbogbo wọn lára pé ẹ fojú rere ọmọdé. Ìjọ yẹn àárín àwọn kìnìún la wà. Gbogbo wọn bíi Ṣínú Àkànní. Bàbá bẹ̀rẹ̀ látòrí bàbá wa àgbà. General Kollington Àyìnlá. Mo kọ́ nínú orí yẹn pé àṣírí fújì ò sí níbi kan jọ̀dọ̀ yín lọ. Ọlọ́run bá ń kẹ́ Barrister Síkírù mi Agbájélọ́lá o, tó bá ṣe pa ikú láyé o, àbábá Barrister, àbábọ́ Agbájélọ́lá, ọ̀rẹ́ ta fún Mùsá o, Ìnjílà fún Ìsá, Sẹ̀búrà tù Dáúdà, Alukuriya ní fún iṣẹ́ ńlá, ṣẹ́rẹ̀rẹ̀ fújì gángan o, ń bẹ lọ́wọ́ Barrister àti Kollington bàbá wa. Látòrí bàbá mi Alhaji Ṣínà Àkànní Alówórí, bàbá mi Alhaji King Dr. Saheed Òṣùpá, President Fuman. Síkírù kò lọ títí. Bàbá wa kò lọ títí. Sensation Fuji. Bàbá mi Alhaji Sulaiman Adio Atawẹ́wẹ́, bàbá mi Alhaji King Sulaiman Alao Malaika Madiba. Gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀. Wọ́n introduce mi as olórin Muslim. Bàbá wa láti ìlú Ìlọrin. Gbogbo àwọn bàbá mi tí wọ́n wà ń bẹ̀ pátápátá Mùsùlùmí ni gbogbo wọn. Torí wéré. Kódà tá bá fẹ́ sọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n orin Muslim everybody ń kọ, orin Fuji everybody ń kọ. Orin wéré ló di Fuji. Wéré ló di Fuji. Ọjọ́ yẹn. Bàbá wa kí Wasiu Ayinde wọ́n ń ka kéwú nínú rẹ́kọ̀dù wọn. Bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá yẹn. So ọjọ́ yẹn wọ́n ṣe pè mí síta. Everybody believe pé bóyá Síkírì ni mo máa ṣe àbí nǹkan kan mú kan. Bàbá tó ń ṣe nǹkan yìí àgbà níwọ̀n. Àgbà tọ́lọ́run dẹ̀ tún fún ní ìgbà. Kò easy kan tó débẹ̀ yẹn. Kí la lè kọ? Ìmísí Ọlọ́run náà ni. Ó wá wọ́n ní 5 minutes ní kí n lò. Èmi náà dẹ̀ ti prepare ara mi sórí 5 minutes yẹn. Until tí mo lo 4 minutes plus tí mo gbé máìkì lẹ̀ tí gbogbo àwọn bàbá mi yẹn ni náà continue padà sórí stage. Wow. La fi bẹ̀rẹ̀ gbogbo wọn pátápátá wọ́n wá lo nǹkan tó ń jẹ́ àṣẹ lára wọn wọ́n fi bless mi níjọ́ yẹn. Olówó fowó bless mi. Aládùúrà fàdúrà bless mi. Kódà onípòfipò bless mi. Gbogbo wọn pátápátá kọ́lọ̀ má bọ́lá ẹni kankan wọn jẹ́. Ọlọ́run kàn tí àárín àwọn kìnìún ni o. Bẹ́ẹ̀ni àwọn àgbà. Ẹ wá dúró àwọn tá ń kà àìmọye àwọn tí mo tẹ̀ tún rántí bí mo ṣe wà. Gbogbo wọn jókòó wọn wá ní máa sọ. Ó lé o. Lágbára. Ṣùgbọ́n alhamdulillah. Náà òde eré ńkọ́ ẹ máa ń lo òde eré dáadáa. Alhamdulillah. Ọ̀rọ̀ pé Kristẹni àbí Muslim kò sí òde tán fẹ́ pè yín sí. Bàbá máa kọrin. Máa kọrin. Rẹ́kọ̀dì tẹ́ ti ṣe ti tó bí mélòó? Mo ti ṣe rẹ́kọ̀dì mẹ́ta because lẹ́yìn Ọlọ́run tó dá mi yẹn a ṣe fàyè gbà mí yẹn ló wà ń ta lọ́wọ́. Ok, ó wà ń ta báyìí. Ẹ fún wa díẹ̀ mbẹ́. Ọlọ́run ò dá mi sáyé o láti wá tọrọ jẹ òun mo kọ lẹ́ẹ̀kan. Aláwọ̀ ò dá mi sáyé o láti má jẹ ènìyàn. Láyé tí mo wá o mo ní láti là ní lárí. Mo ní ájímù tí ò kádàrá ẹ̀dá tẹ̀dá bá wáyé. Lábẹ́ ìgbà pẹ̀lú àkókò ní kò ṣe é kánjú lò. Táyàn mọ́ ẹni ò bá ti tásìkò gbígbéṣẹ́. Ohun àyàn wáyé lábẹ́ kádàrá ò ní yé ni. Kódà tó bá ṣe ìwádìí kádàrá rẹ̀ tí wọ́n ní. Ó rí bẹ́ẹ̀ ni ọ̀la san ẹ̀mí àtúnṣe. Ọkàn ya wèrè gan.
ròyìnròyìn wípé ṣé ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ lódodo. àbí òyìn máa rò ó. kódà tó bá ṣèwádìí kádàrá rẹ̀ tí wọ́n ní ó rí bẹ́ẹ̀ ni ọ̀la san ẹ ọ̀la sì máa dá ẹ̀mí àtúnṣe. ròyìnròyìn wípé ṣé ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ lódodo. àmọ́ èmi mọ̀ pé kádàrá mi ò lè jẹ̀bi ó kàn ìṣọ́ ọmọ olóòkú bẹ́ẹ̀ ni ọ̀nà mi aládùndún ni. Àkàsọ̀ àwọn ìrírí wo lẹ ti ní ìdíṣẹ́ orin tó jẹ́ má ní gbàgbé fún yín? mi ì lè ká tán torí mo jìyà díẹ̀ ń díṣẹ́ orin. ṣé bẹ́ẹ̀ tún jìyà? bàbá mo jọyà o. ara àwọn ìyà tí mo jẹ náà nìyẹn kálágbára máa lù ẹ́ kó má lè gbọ́wọ́ sókè ibi tá a gathering tẹ wà tán sọ wípé ẹ gbọ́dọ̀ jẹ́ kí bàbá ìkọrin ṣé kò kì í ṣe ìyà ni. And you have what you want to deliver on that day tán ní kò sáyè sẹ́. ìyà ni mo ṣe wà ayé téèyàn bá wò pé Àkàsọ̀ ń pawó ń gbówó lọ bàbá mo ti lò dé tápá 2000 rí kò ń ṣe 1990 o kò ń ṣe 1980 o ní ìyá 2000 plus 2000 tápá 2000 mo fi lè gbé ń tẹ́nira rí mo fi lè gbé mi ń tẹ́nira rí iye tó kàn ẹ́ rèé o. adèmá ló dé ń gbà mí màmá mo dé o ẹ̀bà ọ̀dọ̀ yálà tí máa lọ jẹun àrí tọrọ mú bọ̀ kó nílùú ṣáà má bínú kélégbé má bínú so experience pọ̀. nínú ìfọ̀rọ̀wérọ̀ tá à ń sọ yẹn ẹ sọ pé Mèrúwà ni. bẹ́ẹ̀ni. pọ̀pọ̀ àwọn èèyàn tẹ́mi ń bá sọ̀rọ̀ wọ́n ní Ọ̀tà l'Àkàsọ̀ wà tá a bá béèrè lọ́wọ́ gbá Ọ̀tà nǹkan kan Èrúwà àtọ̀tà Èrúwà Ọ̀yọ́ state Ọ̀tà Ògùn state àárín yẹn ò yé mi. ìbéèrè ńlá lẹ béèrè yẹn Ọlọ́run má jẹ́ kéèyàn kẹ́yìn síbi tán rí bí ẹ mọ́. kọ́lọ̀ má jẹ́ kí èèyàn kẹ́yìn síbi tán rí bí ẹ mọ́. síbi tí wọ́n rí bí ẹ mọ́. òkè ọgbà Ọ̀tà ló ń gbé placenta yín wá. mi ì sọ pé Ọ̀tà ló ń gbé placenta mi wá. Ṣàngó Ọ̀tà ni wọ́n bí mi sí. Ṣàngó Ọ̀tà. Ọlọ́run má jẹ́ kéèyàn kọ́yìn síbi tán rí bí ẹ mọ́ ó wà fẹ́ẹ̀ tí láìfẹ́ lómi. so Ṣàngó Ọ̀tà ni wọ́n bí mi sí. mo lọ sí Èrúwà mo lọ alọ́nlòdè ìlú kiri ohun tán bí tó tá a ní nínú ilé wa tán bí wa mọ́ tá a dáyé bá mo tún padà sọ́tà. èyí tí mo sọ pé mo kọ́kọ́ kọrin rí láyé mi tó jẹ́ pé orin ìta gbangba gbowó wá kọrin yìí náà Ọ̀tà ni o. wow. representative Ọ̀tà lèmi nínú olórin. and ṣẹ́mọ̀ wọ́n ní tí kinní kan bá jóore orí máa yá kinní kan náà gbogbo wọn náà rí pé ọmọ wa ni ọmọ bíkíbi tẹ́lẹ̀ mi bá bẹ̀rẹ̀ pé ọmọ agboléwo ni mi lọ́ta máa ní èmi ọmọ bíkíbi. because wọ́n yẹn ń fẹ́ mi ní sọlọ́ọ̀ṣì náà ń fẹ́ mi ní kógbè náà ń fẹ́ mi lẹ́sà náà ń fẹ́ gbogbo èmi ọmọ bíkíbi nínú Ọ̀tà. so gbogbo Ọ̀tà pátá ló tẹ́wọ́ gba. gbogbo Ọ̀tà pátápátá wọ́n dẹ̀ ń ṣe dáadáa táwọn náà dẹ̀ ń fọwọ́ ẹ̀ sọ̀yà níbikíbi pé Àkàsọ̀ ọmọ wa là wọ́n tún kọ́ nínú orin. àwọn tèmi nílé Àwórì tán bá ti rí mi wọ́n l'Àkàsọ̀ ògo àgbáyé ọmọ wa là wọ́n ṣèfù kí ti gbé máa forin dáhùn èmi kí á ló gbére. so representative Àwórì generally mímí nínú olórin kọ́lọ́ má bàálù Ọ̀tà jẹ́. aláàmì gbogbo ọmọ Ọ̀tà pátápátá kọ́lọ́ má gbọ́wọ́ wa sókè sí. àjọṣepọ̀ láàrin ẹ̀rìn àti Alhaji Shina Adéyanjú. Alhaji Shina Adéyanjú mi ò lè sọ̀rọ̀ Adéyanjú tán o ṣùgbọ́n òwe kan ni wọ́n pa tí ń fi sọ̀rọ̀ Adéyanjú. tẹ́ bá padà dẹ́yìn kámẹ́rà kẹ́yìn gan lọ máa tú ẹni tó lè po dídí àgbọ̀nrín fún ní jẹ́ a ò gbọ́dọ̀ fẹsẹ̀ àkùkọ ṣáhùn sí. ẹni tó lè po dídí àgbọ̀nrín fún ní jẹ́ a ò gbọ́dọ̀ fẹsẹ̀ àkùkọ ṣáhùn sí. Adéyanjú pọ̀ lọ́wọ́ mi. ó pọ̀. oh God. Allahu Akbar. gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé tí wọ́n bá fẹ́ pè yín báyìí ẹ bá mi sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí. èèyàn tó bá fẹ́ pe Mutiu Àkàsọ̀ Mr Prudent ẹ pè mí sórí 0802 461 8831 0802 461
8831 Akásọlẹ̀ pé ẹ fowó jóná. Níbo la Akáṣọ base gangan? Ọmọ bíi kíbi náà ni. But precisely. Gbogbo ibi tán ṣe bá fẹ́ pè yín pátápátá. Akáṣọ lórí iná tó bá dùn tí ó pọ̀ tí ó pẹ́ ó èèyàn ò ní rìn gbogbo. Ẹni tó ní gbogbo tán lẹ́ni tó pọ̀ lọ́wọ́ ẹ̀ tó tún pẹ́ láyé kò pọ̀ fẹ́ni tó dún fún ẹ tí ò ká lẹ́nu ẹ̀. Wọ́n lọ sọ pé ìdílé ní ọ̀sẹ̀ tí lọ́gùn ní kí n pè é wá dá. Ó ti pè é, ó ti pè é.